kí gbogbo wa tí ẹ ń wò wá nílé lóko àti lẹ́yìn odi ní orí ìkànnì wa náà níbí ni Àṣàkẹ́ TV show lórí Facebook Àṣà àti Ìṣe ilẹ̀ Yorùbá. Àṣà wa ò ní parun o láṣẹ Ìdùmarè. Àti ti mú wá fún wa lónìí o. Ẹ̀yin ènìyàn wa bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ ẹ máa bá wa pín ètò wa, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá wípé Àṣàkẹ́ ló wà ń bí tó jẹ́ wípé a máa mú wá fún wa as it dey happen, as it dey hot, as bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àjàǹbalẹ̀ ìròyìn àjàǹbalẹ̀ lẹ máa gbọ́ lórí ìkànnì wa níbí. Ẹ̀yin ènìyàn wa jẹ́ ká sáré gbé wa débẹ̀ lórí ìkànnì wa níbí. A kú ojúmọ́ rè bí ọ̀dẹ̀ òdù bí ṣé àlàáfíà ni a bá yín o. Ojúmọ́ rè ló máa mọ́ gbogbo wa o. Èní ni ọjọ́ àbámẹ́ta ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2026 ní orí ìkànnì wa níbí náà la wà. Ẹ̀yin ènìyàn wa ìgbà ọ̀tún ti dé sí ìpínlẹ̀ Ondo. Ìgbà ọ̀tún ti dé gbogbo ará ìlú o, ìgbà ọ̀tún ti dé o, ẹ máa yọ̀. Ìgbà ọ̀tún ti dé sí ìpínlẹ̀ Ondo. Torí tí èèyàn bá rí nǹkan dáadáa tẹ́nìkan ṣe, ẹ jẹ́ ká máa sọ. A sọ fún wa lórí ìkànnì wa, ẹ kúkú mọ̀ wípé Àṣàkẹ́ làwa ń jẹ́, wọ́n ti gé etí wa lọ àgbọ̀n kankan. Àṣòṣèlú bẹ́ẹ̀ ni a ṣe àkọ́dọ̀, a ṣe APC, a ṣe PDP. Gbogbo yín lẹ mọ̀ wípé a ṣòṣèlú, ṣùgbọ́n bí nǹkan bá ṣe jẹ́ a máa ń sọ. Nǹkan tó bá ń ṣẹlẹ̀ à ń mú wá sí etí ìgbọ́ gbogbo wa. Ẹ wo fọ́nrán kan ni mo bá pàdé, mo ṣe alábàápàdé lọ́dọ̀ brọ́dà mi. Mi dẹ̀ wá ya fọ́tò wọn, ó dá ẹ ti máa mọ̀ wọ́n. Nígbà tí ọ̀rọ̀ Akérédolú àti Betty ìyàwó rẹ̀, ẹ̀yin tẹ́ bá ti ń tẹ̀lé wa tipẹ́tipẹ́, ẹ rí i pé mo máa mú brọ́dà wa kan wá tí wọ́n máa ń sáàfù wa, tó máa ń gbé sí wa létí, tó yẹ kí gbogbo information yẹn máa mú tó wa létí. Òun náà ni brọ́dà wa Jaf láti Canada. Adékànlé Jaf. Àwọn ni mo rí fọ́nrán yẹn, mo ṣe alábàápàdé fọ́nrán yẹn lọ́dọ̀ wọn. Bó tẹ̀ jẹ́ wípé brọ́dà mi tí mo mú sí ojú àwòrán wa yìí, brọ́dà Súlè Fẹ́mi, mo mọ̀ wọ́n dáadáa. Tó bá ní àwọn èèyàn mọ ìwé, wọ́n mọ ìwé. Mo wá fẹ́ fi àkókò yìí, mo kọ́kọ́ fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ Honorable Olúbùnmi Òjó. Wọ́n ti ṣe bó ṣe máa ń ṣe nìyẹn. Ẹ jẹ́ ká dúpẹ́. Wọ́n ní téèyàn bá dúpẹ́ ó máa rí oore mi gbà bí tó bá dúpẹ́ orí àná wà á ti rí mi gbà ni. A dúpẹ́ lọ́wọ́ brọ́dà wa fún ìrànlọ́wọ́. Ìyẹn ni Honorable Olúbùnmi Òjó fún ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún brọ́dà wa Súlè Fẹ́mi. Bí wọ́n ṣe bá wa gbé ọwọ́ wọn sókè látàrí bí wọ́n ṣe lọ ka ẹ̀kọ́ wọn já ní òkè òkun yẹn ní UK. A rí bọ́n ṣe ṣe graduation yẹn, gbogbo ayẹyẹ yẹn, a rí fọ́nrán yẹn. Àwòrán wọn náà ní brọ́dà Fẹ́mi, mo bá yín yọ̀ gan torí àwọn brọ́dà wọn ìjọba ní èèyàn mọ ìwé. Wọ́n mọ ìwé o. Tí wọ́n bá jẹ́ first set, wọ́n jẹ́ second set ní ilé ìwé fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà nílùú Àkùngbá. Ibẹ̀ ni wọ́n ti jáde fásitì. Ẹni mímọ̀ wa ni wọ́n jẹ́. A wá fi àkókò yìí a fi kí Honorable Olúbùnmi Òjó. Nígbà tí èèyàn bá ti ń ṣerú àwọn nǹkan wọ̀nyí, wọn ò wá ṣe sí agbègbè wọn nìkan. Ní ìpínlẹ̀ Ondo, gbogbo àwọn ibi tó jẹ́ ìjọba ìbílẹ̀, local government by local government, wọ́n ṣe ń ṣe síbẹ̀ nìyẹn. Wọ́n sọ wípé nítorí pé àwọn ti wá ní àkókò nìkan kó jẹ́ àwọn ará àkókò nìkan ló máa jẹ àǹfààní àwọn rárá. A wá fi àkókò yà fi dúpẹ́ lọ́wọ́ yín o Honorable Olúbùnmi Òjó. Ẹ ṣé gan ni. Bí ẹ ṣe bá wa ń gbé àwọn èèyàn lọ́wọ́ sókè yìí, ẹ máa tẹ̀síwájú. Iṣẹ́ rere tẹ́ ń ṣe yẹn, ẹ máa tẹ̀síwájú, ẹ máa ṣe ó lérè o. Ó lérè gan ni, ẹ máa tẹ̀síwájú, ẹ máa ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ènìyàn wa, bàbá Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti jáwé olúborí o. Ní Àṣàkẹ́ báwo ló ṣe jẹ́ ṣé wọ́n ti dìbò ní wọ́n ti dìbò ṣùgbọ́n wọ́n ti jáwé olúborí. Torí Àtíkù jáde ó sọ̀rọ̀. Ó ní ipò ààrẹ tó ń dù lọ yìí 2027 election tó ń bọ̀ yìí, tó bá ti lè fìdí rẹmi bẹ́ẹ̀, ó lóun ò ti du ipò ààrẹ mọ́ láyé o. Torí àwọn líìsì, àwọn ìwé, iye ìgbà tó ti du ipò ààrẹ wà lọ́wọ́ wa níbi a máa kà sí etí ìgbọ́ wa lẹ́ẹ̀fì mọ iye ìgbà tí ó ti du ipò ààrẹ. Ó ní ní eléyìí tí àwọn wá ń bá lọ yìí o, tóun bá ti lè fìdí rẹmi tí ó lọ rí bó ṣe rí yẹn, òun ò ti ní du ipò ààrẹ mọ́. Ṣùgbọ́n àwa ọmọ Yorùbá la ní bá ń sọ̀rọ̀ láàárọ̀ yìí. Lóòótọ́ tá a bá ń sọ̀rọ̀ wọ́n á ní ṣe ẹni representative ni, ta lẹ fẹ́ gbé síbẹ̀, ta lẹ fẹ́ jẹ́ kó wà ń bẹ̀. Ní representative ní ta fẹ́ fà sílẹ̀. Nínú àwọn tí wọ́n jọ ń du ipò Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún sáà ẹlẹ́ẹ̀kejì àti Obi
àti Àtíkù ẹ gbọ́ gbogbo ọmọ Yorùbá ṣé Àtíkù bá débẹ̀ ṣé ó fẹ́ ilẹ̀ Yorùbá ló fẹ́ wá túnṣe ni ṣé Obi bá débẹ̀ ṣé ilẹ̀ Yorùbá ló fẹ́ wá túnṣe ni ẹ wá tá a dẹ̀ ń pè fún ìdásílẹ̀ òmìnira pé kí ìran Yorùbá kó dá dúró náà ṣé tí Àtíkù bá débẹ̀ òun ló fẹ́ wá sọ wípé ó kéwọ́ ẹ̀yin Yorùbá ó yẹ ẹ máa lọ o ṣe rí pé ọ̀rọ̀ yìí ó ti wá kọ wájú ó kọ ẹ̀yìn ó kọ gbogbo ẹ̀ sí àwa ìran Yorùbá wọ́n tó bá kọ wájú sí ẹ kó o ta tó bá kẹ̀yìn sí ẹ kó o ta tó bá wá kù wọ nìkan kó o tú èrò ara rẹ pa òun ni ọ̀rọ̀ tá a mú wá fún wa ní òwúrọ̀ yìí ẹ̀yin ènìyàn wọ́n jẹ́ ká kọ́kọ́ yà sí ọ̀dọ̀ brọ́dà wa Olúfẹ́mi Súlè pẹ̀lú ìrànlọ́wọ́ tí Honorable Olúbùnmi Òjó tí wọ́n ṣe fún wọn jẹ́ ká fi ohùn sí kẹ́ kọ́kọ́ bá wa gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu ọ̀kan lára àwọn brọ́dà wa tí wọ́n gbé fọ́nrán yẹn jáde látàrí bí wọ́n sọ pé bọ̀dá Fẹ́mi pé àwọn wọ́n ṣe àlàyé fún àwọn wípé èèyàn ni Olúbùnmi Òjó wọ́n ṣe èèyàn o torí àwọn ò tẹ̀ lérò wípé àwọn lè lọ ka ìwé àwọn parí ní UK wọn ò mọra rí wọn ń ṣọmọ bàbá wọn ń ṣọmọ ìyá ẹ wọ ẹ̀yin ènìyàn ká tẹ̀ fi ohùn sí kẹjẹ ká kọ́kọ́ gbọ́ bí ó ṣe lọ lẹ́kùnrẹ́rẹ́. Sharon Mida Ramesh, Olufemi Michael Sule. Fẹ́mi Michael Sule àwọn nìyẹn. As you can see in this video, that is one of our sons from Ondo State, Olufemi Michael Sule. He just finished his master's program, graduated from Coventry University in the UK. There's a story behind this video. One, I'm still wondering the type of human being BTO is. Forget about politics. I'm still wondering the type of human being BTO is. Akonda Iniyani BTO is a rare gem, and we'll continue to pray for him. And I want everybody to continue to pray for that young man for long life and prosperity. May God continue to bless him, his family, the mother, the wife, and his children. May God continue to bless all of them. And may God continue to give him divine health. This man, he called me, Michael Olufemi Sule. He called me this morning in tears. He said, ẹ má bínú ẹ̀yin ni wa bàbá mi Ọláwálé ẹ káàbọ̀ sórí ètò wa mo padà ń bọ̀ ẹ má bínú ẹ káàbọ̀ sórí ètò wa ẹ̀yin ènìyàn wa ẹ káàbọ̀ bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa Honorable Olúbùnmi Òjó wọ́n tún ti ṣe bẹ̀bẹ̀ wọ́n tún bí wọ́n ṣe máa ń ṣe tí wọ́n ń ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ tá a bá rí adarí tó lè máa gbé ọwọ́ ará ìlú sókè báyìí ẹ jẹ́ ká yin irú adarí bẹ́ẹ̀ torí kì í ṣe púpọ̀ wọn ló máa ń ṣe irú nǹkan tí Honorable Olúbùnmi Òjó ń ṣe yìí brọ́dà mi Fẹ́mi Súlè mo bá yín yọ̀ ẹ kú oríire iṣẹ́ ayọ̀ lẹ́ fi ṣe o bí ẹ ṣe bá wa rán àwọn èèyàn wa ń lọ ń kàwé ní òkè òkun yìí ẹ bá wa gbìyànjú láti máa pèsè iṣẹ́ náà torí tí wọ́n bá lọ kàwé tí wọ́n jókòó sí òkè òkun tí wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ níbẹ̀ òyìnbó náà látúbọ̀ ràn lọ́wọ́ ìmọ̀ àti òye eléyìí tí wọ́n ní láti fi wá gbé ilẹ̀ wọn lárugẹ ni ó yẹ ká lọ máa kàwé níbẹ̀ ká máa wá lò ó nínú ìlú wa ni kò yẹ ká máa jókòó síbẹ̀ ká máa fi ṣiṣẹ́ ó wá kù sí ọwọ́ ẹ̀yin adarí ẹ bá wá gbogbo ọ̀nà iná tó ń jẹ ará ìlú líyà ètò iṣẹ́ ọ̀nà gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ́ ẹ bá ṣe ìlú máa dá ẹ rí i pé lókè òkun ọ̀nà dá iná wà 24/7 light tírú ẹ̀ náà bá wà nínú ìlú títí wa ẹ rí wípé àwọn investor lágbàáyé fúnra wọn ni wọ́n máa wá tí wọ́n máa wá dá ilé iṣẹ́ kalẹ̀ tó yẹ pé àwọn èèyàn wa bí wọ́n ṣe lọ ń kàwé lókè òkun àwọn náà lè máa wá sílé láti máa wá fi ṣe iṣẹ́ ẹ̀yin ènìyàn jẹ́ ká gbọ́ díẹ̀ lára àwọn iṣẹ́ ribiribi eléyìí tí Honorable Olúbùnmi Òjó tí wọ́n tún ṣe o látàrí bí wọ́n ṣe ràn brọ́dà wa yìí lọ́wọ́
wọn ò gbàpò tí ìbò ìṣe pé bóyá wọ́n gbàpò tí ìbò wọ́n bá sọ wípé bóyá wọ́n ti gbàpò tí ìbò ni òun ló jẹ́ kí wọ́n ṣe àwọn nǹkan tí wọ́n ṣe yìí àwọn kàn finú fídọ̀ wọ́n kàn ń ṣe oore títí wọn ni ṣé mọ̀ kì í ṣe gbogbo àwọn èèyàn tí wọ́n wà ní ipò gíga ni wọ́n máa ń rántí àwọn tó wà ńsàlẹ̀ láti fà wọ́n lọ́wọ́ sókè ṣùgbọ́n tí Honorable Olúbùnmi Òjó yìí kò rí bẹ́ẹ̀ ṣé rí brọ́dà tí mo mú àwòrán wọn sí ojú ètò tẹ́ ń wò yìí tí wọ́n wọ aṣọ graduate ẹni mímọ̀ gidi ni wọ́n jẹ́ sí mi mo mọ̀ wọ́n dáadáa nígbà tí a wà ní secondary school àwọn ni wọ́n máa ń kọ́ wa ní lesson a fẹ́ ṣe WAEC àwọn ló ń kọ́ wa ní lesson ìgbà yẹn so ẹni tí mo mọ̀ dáadáa ni wọ́n inú mi dùn bí mo ṣe wá rí fọ́nrán níbi tí wọ́n ti ń graduate ní yunifásitì kan ní UK tó dẹ̀ jẹ́ wípé láti pàṣẹ Honorable Olúbùnmi Òjó òun ló ràn wọ́n lọ́wọ́ inú mi dùn torí àwọn brọ́dà yìí nígbà tí wọ́n kọ́ wa ní lẹ́sìn ìgbà yẹn wọn ò kì í gba owó tá a bá léètì gan dé inú class tí wọ́n ti ń kọ́ wa wọ́n máa ń nà wá o wípé ẹ fẹ́ ṣe WAEC tẹ́yìn bá fẹ́ ṣe WAEC kì í máa ń ṣeré ìwọ ni mathematics geography government gbogbo oríṣiríṣi English gbogbo oríṣiríṣi àwọn síríìsì wọ̀nyí a máa ń rà tó máa ń pọ̀ ni wọ́n máa jòkó tì láti síríìsì wọn síríìsì gbogbo ẹ̀ pátá tí wọ́n á fi kọ́ wa nígbà yẹn àwọn náà wọ́n ti ṣe síwájú inú mi wá dùn tí bá ti réyàn tó ń ṣe dáadáa inú mi máa ń dùn ni torí àwọn náà tó bá léèyàn mọ ìwé àwọn mọ ìwé àwọn mọ ìwé wọ́n mọ ìwé o nígbà tá a fẹ́ ṣe WAEC ni mo ń sọ yìí àwọn ló kọ́ wa ní lẹ́sẹ̀ jẹ́ ká gbọ́ lẹ́nu brọ́dà wa tí wọ́n gbé fọ́nrán yẹn látàrí ìrànlọ́wọ́ tí Honorable Olúbùnmi Òjó tí wọ́n ṣe fún wọn jẹ́ kí a gbọ́ àwọn náà níbi tí wọ́n ti ń gba sàbókè tí wọ́n ń graduate ní school kan ní UK ní ilẹ̀ British lọ́hùn. Sharon Mida Ramesh, Olufemi Michael Sule. As you can see in this video, that is one of our sons from Ondo State, Olufemi Michael Sule. He just finished his master's program, graduated from Coventry University in the UK. Okay, Coventry University. That's the story behind this video. One, I'm still wondering the type of human being BTO is. Forget about politics. I'm still wondering the type of human being BTO is. Akonda Iniyani BTO is a rare gem, and we'll continue to pray for him. And I want everybody to continue to pray for that young man for long life and prosperity. May God continue to bless him, his family, the mother, the wife, and his children. May God continue to bless all of them. And may God continue to give him divine health. This man, he called me, Michael Olufemi Sule. He called me this morning in tears. He said, "Oh, please, can you help me thank BTO on my behalf?" I said, "What happened?" He said he just finished graduating for his master's. I said, "Yes, I saw it. Congratulations." He said BTO helped him for him to finish that master's program. This is the story. He now came back to Nigeria to come and thank BTO for all he has done for him for his master's program. He said, after I told him that to thank him, BTO now asked that, "So what is the next thing about your life now?" And I said, "Sir," well, he was looking at the direction of job or whatever. He said, "But you made a very good grade." He said, "Yes, in your master's. Good for your PhD." He said, "Sir, where is the money to go for PhD?" And he asked, BTO asked Sule, "How much is for a PhD?" He said the one he saw is £18,000.
In fact, he said, Olu Kongole let us it's 18,000 pounds, sir. The one he saw for PhD. That is in University of East London. He said, Bitu just and gave him excess, more than 18,000 pounds. And go and push your PhD. This is not politics. Femi Makesule is not a politician. He's not a councillor, or he's not a grassroots politician to think that maybe B2 is looking for patronage from him. That is to tell you that BTO is a God sent to most people. And this Michael Olufemi told me, he said there are more than 10 people like that BTO is sponsoring for their masters cut across the world. Self-sponsor from BTO personal pocket. Back. Go and do your PhD. The guy said I should please let people know about this job. But what BTO doesn't like is that doesn't like publicity about what he has been doing for people. But we continue to blow his trumpet for him. Benny. Most people will know who BTO is. This is not politics. This is not an issue of politics. This is an issue of welfareism. Humanity. As I said earlier, the first ingredient of leadership is welfareism. Welfareism is taking care of the people around you, your community. Taking care of the people around you and your community. If you want to count the rich people in those states, BTO is not among the first 20, the first 50. But if you are not welfareism in those states, BTO has no match. Either you say you are a trillionaire or a billionaire, you cannot match BTO with welfareism. None. Anybody that sponsored somebody in those states, somebody son or daughter, who is not in his own relation, just the way BTO and Michael Islam has sponsored that person to any school abroad should come out. Do you know how much 18,000 pounds is? School fees. That is far above 40 million, my brother. And somebody gave me son and gave it to him. In fact, he said he gave me, he said, he gave me in excess. And did you know the funniest part of it? When after doing that for you, he doesn't care whether you call him or not. This guy said, I've been trying to get with you just to thank him in the beginning because he has done it. He has done it for good. We will continue to go with you so that everybody in Ondo State will know the type of son we have, the type of gift we have. Despite his generosity, he's endowed intellectually. And he has human kindness. That is what we want in Ondo State. Human kindness. The seed that BTO is planting today, that he has been planting now for quite a while now, is germinating. It's germinating in Laje. It's germinating in Lule. It's germinating in Okitopopa. It's germinating in Odibo. It's germinating in Ondo. It's germinating in Akure. It's germinating in Aluji. It's germinating in Idari. It's germinating in Owo. It's germinating in all Akoko. Germinate. Olufemi Makesule is from Gedegede, Akoko. Are you telling me that Gedegede Akoko will not stand up for BTO, for what he has done for their son? Olufemi was a street guy in Akure. The street guy in Akure, hustler. And this man picked him. And he did this for him. Not politics. Olufemi is not a politician. He's not a politician. You say, well, maybe he's looking for his vote. BTO is looking for his vote. That's why he did that. No. Ẹ̀yin ènìyàn wa, mo kàn ní kẹ́ bá wa gbọ́ lára àwọn iṣẹ́ eléyìí tí Honorable Olúbùnmi Òjó tí wọ́n ń ṣe ni. Tí èèyàn bá ní àánú lójú, irú àwọn ibi tá ti ń mọ̀ lélẹ̀. Eléyìí kì í ṣe ọ̀rọ̀ nípa òṣèlú. Lóòótọ́ mínísítà ni wọ́n.
ṣùgbọ́n wọn ò wá wò wípé òkè o torí pé ẹni ti ṣiṣẹ́ fún mi o gẹ́gẹ́ bí ohun tí brọ́dà wa yìí sọ kì í ṣe pé bóyá ọ̀nà brọ́dà Fẹ́mi ti ṣiṣẹ́ fún wọn ni wọ́n torí sọ pé wọ́n ràn wọ́n lọ́wọ́ wọ́n kàn ràn wọ́n lọ́wọ́ ni kì í dẹ̀ ń ṣàwọn nìkan ni wọ́n ràn lọ́wọ́ tí àwọn tó kù náà bá lè máa ṣerú àwọn nǹkan wọn ṣe rí pé ìlú máa dá ṣe rí pé gbogbo èèyàn ló máa gbé ìgbé ayé ìgbádùn torí brọ́dà wa tí ẹ bá wa gbóhùn tán lẹ́nu wọn níṣẹ́ mọ̀ pé kọ́sítọ́mà wa dáadáa ni wọ́n brọ́dà mi ni wọ́n àìmọye ìgbà láti lo fọ́nrán wọn ṣé ká sọ nígbà tí Àkẹ́tì ni nígbà tí Akérédolú gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ rí tí wọ́n dolóògbé tí àwọn mú ìròyìn wá nípa ìyàwó wọn Betty lẹ́yìn ìgbà yẹn náà ó bọ́ sórí Ayédatiwa láìpẹ́ yìí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Ayédatiwa fídíò yẹn náà wà lórí YouTube wa ẹ bá ń bẹ̀ tó jẹ́ wípé pẹ̀lú gbogbo bọ́ iṣẹ́ fún Ayédatiwa mò ń rí wọn ń lọ láti Canada wọ́n wá sílé wá sí Ìlàjẹ wọ́n campaign wọ́n ra aṣọ ọjọ́ tí wọ́n ń pín àǹkárá fún àwọn ará ìlú mo rí fídíò yẹn mo lò ó kọ́ ẹ pé ó wà lórí YouTube wa tí wọ́n ti gbé lọ yẹn so brother wa Jaf àṣẹ máa lo fídíò wọn èmi máa ń tẹ̀lé wọn back to back ni ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà lẹ́mi bó ṣe wá bá fọ́tò bọ̀dá Fẹ́mi lọ́dọ̀ mo ní níbo lẹ ti mọ bọ̀dá Fẹ́mi wá rí pé wọ́n tẹnu bọ̀rọ̀ wọ́n ṣàlàyé wípé Honorable Olúbùnmi Òjó ló ràn wọ́n lọ́wọ́ mo ní mo ní hì wọ́n ní hẹ́n mo ní hẹ́n wọ́n ní hìn ó pọ̀ o ẹ ṣe gan ni o so irú ẹni yìí tó bá wá di ọ̀la tó wá gbé àpótí gómìnà ẹjọ́ broda Fẹ́mi Súlè ṣé wọn ò ní léwájú wọn ò ní bọ́ síwájú wọn bẹ̀rẹ̀ sí ní máa campaign fún wọn no ṣé àwọn èèyàn wọn ní ìlú tí wọ́n ti wá ṣé wọn ò ní ti rí nǹkan tí wọ́n ṣe pé wọ́n ti gbìyànjú fún ọmọ àwọn wọn ò wá dúró lórí local government wọn nìkan gbogbo local government ni wọ́n ń ṣe sí tó yẹ pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn adarí wa tó kù ṣe sí gbogbo local government ni ṣé ìlú òní ti dá ìgbà ọ̀tún ó dé sí ìpínlẹ̀ Ondo bẹ́ẹ̀ ni ẹ̀yin ènìyàn ẹ bá wa pín ètò yìí Honorable Olúbùnmi Òjó kó kàn wọ́n lára ṣé rí bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ṣáà máa ṣe lọ bẹ́ẹ̀ yẹn o torí ẹ tó bá ti láàánú lójú tó ń ṣe fún ará ìlú ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ gbogbo wọn ò ṣáà ní ya ìkà bẹ́ẹ̀ ni gbogbo wọn ò ní ya ọ̀dájú àṣàrí méjì mẹ́ta nínú wọn náà ta ní ìfẹ́ ará ìlú so ẹ̀yin tẹ́ wá ní àánú ará ìlú lójú nínú àwọn olóṣèlú wọ̀nyí ẹ jọ̀ọ́ máa bá wa ṣe é tú ìlú yìí ṣe ìlú yìí ìlú wa ni ẹ má jẹ́ kó bàjẹ́ ẹ má jẹ́ kó bàjẹ́ irú bẹ́ẹ̀ ṣe lọ sanwó masters wọn sanwó gbọ́ ẹ̀ ní UK yẹn báyìí ẹ bá wa wá ilé iṣẹ́ kọ́ sínú ìlú àwọn ọ̀dọ́ náà wà tí wọ́n graduate nínú ilé àwọn tí wọ́n graduate ní Ọ̀wọ̀ tí wọ́n graduate lákùngbá wọ́n graduate ilé Ifẹ̀ gbogbo fásitì tó wà nínú Nàìjíríà pátápátá kò síbi tí àwọn ará ìlú ò ti lọ sí ilé ìwé tó ti lọ sí school ṣùgbọ́n ó wá kù sí àìsíṣẹ́ ẹ bá wa máa mú àwọn nǹkan wọ̀nyí ẹ bá wa máa pèsè iṣẹ́ fún ọ̀dọ́ kí àwọn street boys kí wọ́n dínkù láàrin ìlú wọ́n ní ìrọ̀rùn igi òun ní ìrọ̀rùn ẹyẹ o ẹ bá wa gbìyànjú ẹyẹ nìyẹn wa a ní ká ṣe fọ́nrán yìí ni bá a ṣe èmi ò kí bá ti rírú fídíò yẹn pẹ̀yàn ṣe dáadáa mi ń dàbọ̀ mi ń dọwọ́ bò máa ń láti gbé síta bó ṣe yẹ pé wọn ò nífẹ̀ẹ́ sí kán máa gbé wọn síta yẹn ní Honorable Olúbùnmi Òjó wọn ò nífẹ̀ẹ́ sí kán máa gbé wọn wá síta ṣùgbọ́n àwa ní dáwọ́ bọ̀ ẹ má bínú tẹ́ bá bá ètò wa pàdé o ẹ má bínú wípé àwọn ọmọ wọ̀nyí ti fẹ́ dí mi síta báyìí rárá dídá tẹ́ ẹ ṣe ẹ̀tọ́ tẹ́ ẹ ṣe dáadáa ẹ jẹ́ ká polongo fáráyé jẹ́ kí aráyé mọ̀ wípé ẹ ṣe dáadáa àwọn ibi tó dẹ̀ kù díẹ̀ káàtó ọ̀nà láàrin ìlú ẹ bá wa máa mójútó gbogbo ìpínlẹ̀ Ondo àwọn ibi tí ọ̀nà ò ti dá ẹ bá wa ṣe àròyìn abẹ̀yìn ẹ ṣàmọ̀pẹ́ ẹ lè ṣe àti ẹ̀mọ̀ ẹ lè ṣe ẹ bá wa máa ṣe ẹjọ́ èèyàn àti ẹ̀ ń wò wá tẹ́ ẹ bá ti rí àwọn iṣẹ́ tó da tí wọ́n ṣe láàrin ìlú ẹ fi ṣọwọ́ sẹ́mi Àṣàkẹ́ o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ó wà lábẹ́ ètò yìí ẹ̀yin tẹ́ ẹ bá ní sọ́wọ́ tẹ́ ẹ bá rí ibi tí wọ́n ti ṣe dáadáa ẹ mú wá fún mi níbí èmi máa lò lórí ìkànnì ni lórí YouTube ni lórí TikTok ni lórí Facebook ni ẹ mọ̀ wípé Àṣàkẹ́ kì í dáwọ́ bo nǹkan tó bá ti dá kì í ṣe pé ìròyìn wọ́n ṣe pààyàn lẹ́ni wọ́n pààyàn lọ́la wọ́n jíyàn gbé ìyẹn nìkan kọ́ la fẹ́ máa gbọ́ a fẹ́ máa gbọ́ dáadáa tí wọ́n ṣe náà a fẹ́ máa gbọ́ bí wọ́n ṣe ń tún ìlú ṣe láti lè máa jẹ́ kí inú ará ìlú dùn láti lè máa mú kí orí ará ìlú kó rí yá fún àwọn ènìyàn wa yẹn la fẹ́ tẹ́ ẹ bá ti ní fọ́nrán bóyá mi ò tètè rí ṣe pé orí ayélujára ó fẹ̀ gan ni èyí tẹ́yìn bá rí tó ń ṣe tó dọ́dọ̀ mi níbí ẹ fi ṣọwọ́ sí wa àwa náà á lò
ẹ̀yin ènìyàn wa ohun ta ní ká mú wá fún wa nìyẹn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Àtíkù wọ́n tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà o. Àtíkù tẹ̀ tí ń sọ báyìí wípé àní eléyìí tóun lọ yìí tóun bá ti lè lulẹ̀ òun ò ti gbé igbá ìbò mọ́ o. Àní a fẹ́ pè fún wa iye ọdún tó ti wà lẹ́nu ẹ̀ àní síbí ẹgbẹ́ a máa mú ẹ̀rí wá kàtó. Brọ́dà mi ẹ ṣé gan ni brọ́dà mi jáàfù ẹ̀yin náà ẹ ti rí ẹ tẹ̀lé olóòtítọ́. Ní Ayédatiwa kì í ṣe olóòtítọ́ ṣùgbọ́n Ayédatiwa padà dà yín torí èmi kẹ má sọ gan mo mọ̀ pé owó lẹ̀ ń ná láti Canada gbogbo campaign tí Ayédatiwa ṣe gbogbo ẹ̀ lẹ́ lọ mo rí mo lò lórí ìkànnì mi kí n já yín sí mo sọ ń gbà yẹn mo ní brọ́dà yìí Ọlọ́run má jẹ́ kí wọ́n kọjú yín sóòrùn alẹ́ ẹ fi Canada sílẹ̀ ẹ ń campaign fún gómìnà Ayédatiwa bẹ́ẹ̀ ṣe dúró sẹ́yìn ẹ̀ gbígbé ní bígbà tó bá ní pé ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni ẹgbẹ̀rí ẹ̀jẹ̀ gidi tẹ́ ti rí ṣẹ́rí kan tó padà ṣe fún yín ṣé mọ̀ wípé wọn ò dìbò ní constituency yín ní primary election mo rí fídíò yín gbà tẹ́ ṣe wípé wọ́n ti ka ìbò wọn ò jẹ́ kí àwọn èèyàn tó fẹ́ dìbò fún wọn jẹ́ kí wọ́n dìbò wọ́n tẹ̀ ka ìbò torí pé ó ti ní ẹni tó fẹ́ fà sílẹ̀ ni ìjọ wá yẹ kán jẹ́ kẹ́ ẹ ra tíkẹ́ẹ̀tì láti Canada ẹ ti lọ ra tíkẹ́ẹ̀tì l'Abuja ṣe rí pé gbogbo ẹ̀ náà ẹ tó padà já sí. ẹ má máa fi ọwọ́ sọ àyàfẹ́ni tẹ́ ẹ mọ̀ dénúdénú ẹgbẹ̀rí Ayédatiwa jẹ́ gidi ni ṣe wá rí kan tó padà ṣe. Àwọn ará ìpínlẹ̀ Ondo a máa bomi lónìí báyìí o paracetamol a máa bomi lónìí nígbà tí Ayédatiwa máa ṣe tán. Ayédatiwa ọ̀pọ̀lọpọ̀ ó disappoint ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kì í ṣe brother Jaff nìkan ló disappoint ó disappoint wọn gidi ó ń dá ń ṣe báyìí níbẹ̀ ni ó ń dá everything ṣe ni kò fi lọ anything kò fi ọkọ lọ anybody ẹ wo iye owó tó ń fáwọn councillor ẹ gẹ́rẹ́ mi tí owó security vote àárín ọ̀kan tí wọ́n fi ṣe ṣó dáa no mo bèrè ni mo ní ṣó dáa Ayédatiwa ṣé ìwà lẹ́ ń wù yìí ṣé eléyìí ṣó dáa ó ní o Honorable Olúbùnmi Òjó wọn ò tí ì di gómìnà àti rí nǹkan tí wọ́n ń ṣe ẹ̀yà èyí náà ẹ tọ́ka sí iye àwọn èèyàn tẹ́ ti rán lọ sí ìlú òkè òkun ẹ tọ́ka sí tí wọ́n campaign fún yín o tẹ́kọ̀ mú wọn láàrin ìgboro a sọ wípé àwọn tí wọ́n campaign fún yín o àwọn tí wọ́n fara rọ́ ìyà fún yín àwọn tí wọ́n fara rọ́ ìyà ìdìbò fún yín yẹn kọ́ là ń sọ torí bírú bọ̀dá Fẹ́mi Súlè yìí báyìí kò sọ́kàn tí wọ́n ṣe fún BTO tó kàn déédéé fà wọ́n báyìí tó fà wọ́n lọ́wọ́ sókè ó yẹ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ adarí náà ó yẹ ẹ sọ títí yín náà bẹ́ẹ̀ jẹ́ ká rí ẹni tó bá ṣe dáadáa ká sọ pé ó ṣe dáadáa eléyìí tí BTO ṣe ẹ wo kudos to you gbogbo àwọn ọ̀nà gbogbo ìpínlẹ̀ gbogbo ilẹ̀ Àkókó pátá àti Ìlàjẹ àtẹ̀ẹsẹ̀ odò àti gbogbo ẹjọ́ bá wa tún àwọn ọ̀nà wọn ṣe a ní nǹkan àlùmọ́nì gidi ní ìpínlẹ̀ Ondo kò wá yẹ kó jẹ́ pé ìpínlẹ̀ Ondo ní ọ̀nà àti bàjẹ́ jù etí wo ló ń gbọ́ tá a bá rí àwọn ọ̀nà míì báyà dẹ̀ ó dẹ̀ máa jẹ́ kàyéfì ní wípé ní ìlú tí bitmen tí wọ́n fi ń ṣe ọ̀nà ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ibẹ̀ ló parí sí mi rò bí ó ní any state tó ní bitmen tí wọ́n fi ń ṣe ọ̀nà bíi tìpínlẹ̀ Ondo ẹ jọ̀ọ́ bá wa wá nǹkan ṣe sí àwọn ibi tí ọ̀nà ti bàjẹ́ yẹn ẹ máa bá wa ṣe ẹ̀yin tí fọ́nrán yẹn bá dẹ̀ dọ́wọ́ yín tó bá ti bẹ̀rẹ̀ sí í ṣe ẹ fi ránṣẹ́ sí Àṣàkẹ́ ká lè jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ìgbà tá a ké gbàjarè síta wípé ọ̀nà ibi bàjẹ́ o wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe o so àwọn èèyàn á lè mọ̀ wípé wọ́n ń ṣe iṣẹ́ Elédùmarè á dẹ̀ fún wa ṣe ní orí ìkànnì wa náà níbí ni Àṣàkẹ́ là ń jẹ́ tó jẹ́ wípé a máa mú wá fún wa bó bá ṣe lọ bó bá ṣe ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n fi àwòrán Àtíkù yẹn kí n fi wọn wá Àtíkù ní tóun bá ti lè lulẹ̀ báyìí nísẹ̀yìn òun ò tí lọ mọ́ o ó tẹ̀ sọ̀rọ̀ mo rí fídíò ẹ̀ bóyá tó bá dìrọ̀lẹ́ à á lò ní StreamYard wa tá a máa ń lò láti fi ṣe ètò tẹ́lẹ̀ máa rí fídíò wọ̀nyẹn wò ní Àtíkù ní o gbogbo ìrìn àjò ẹ̀ ní ipò pírẹsidẹ́ǹtì nígbà tó wà ní SDP presidential aspirant 1993 AC presidential candidate 2007 PDP presidential aspirant 2011 APC presidential aspirant 2015 PDP presidential candidate 2019 PDP presidential candidate 2023 ADC presidential candidate 2027
candidate ni wọ́n báyìí ṣùgbọ́n ó ní ibi tóun wá bá dé ìbáyìí 2027 yìí tóun ò bá ti lè wọlé o ló bá tán òun á káwọ́ òun sókè ẹ má káwọ́ sókè ẹjọ́ yìí ènìyàn wa tí Àtíkù bá lọ jẹ president ní Nàìjíríà ẹjọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ o bí Kano generator Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa Yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ gbogbo àkókò pátápátá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ o lórí ọ̀rọ̀ BTO jẹ́ ká ṣe àtìlẹ́yìn fún wọn o ọmọ ọlọ́mọ yẹn o wọ́n ní ọmọ ọlọ́mọ yẹn o ọmọ ọlọ́mọ yẹn àti ẹlùlù lẹ́ni àti lùlù fún wa tó èní ni weekend ẹ ṣé gan ni ẹ ṣeun ẹ̀yin tẹ́ ẹ bá rí ètò wa ní Àṣàkẹ́ ìjọ òun ló ti bẹ̀rẹ̀ sí ní polongo rárá téèyàn bá rí ẹni tó ṣe dáadáa ẹ jẹ́ ká sọ pé ó ṣe dáadáa Honorable Olúbùnmi Òjó ó pẹ́ tí ṣe rò pé mo ti gbé ìròyìn wọn nígbà tí wọ́n fẹ́ ṣe online passport ẹ̀yin tẹ́ ẹ bá ti ń tẹ̀lé Àṣàkẹ́ tipẹ́tipẹ́ lórí YouTube wa tán gbé lọ yẹn 25k subscriber yẹn ẹ rí i pé èmi ni mo kọ́kọ́ gbé news wọn èmi máa ń gbé news wọn dáadáa tí mo ka ìròyìn akúdédé àsìkò yìí o àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa tó ń dé sétí ìgbọ́ gbogbo wa láti lè ṣe wa Àṣàkẹ́ TV show ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ìròyìn wa gbọ́ wípé mo ti gbé ìròyìn wọn nígbà tí wọ́n gbé jáde nígbà pé wọ́n ti fẹ́ máa bẹ̀rẹ̀ sí ṣe passport online passport àwọn ni wọ́n gbé jáde tó dẹ̀ jẹ́ wípé ní àwọn orílẹ̀-èdè tí wọ́n ti bẹ̀rẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ níbẹ̀ mo ń sọ fún yín wípé lọ́dọ̀ wa níbí gan wọ́n ti gbé machine dé Honorable Olúbùnmi Òjó ẹ wo kundus to you mo ní tí bá ríṣẹ́ tí wọ́n ń ṣe èmi ni mo máa bọ́ síwájú báyìí tí màá bẹ̀rẹ̀ sí ní máa polongo wá gbọ́ àbá gbọ́ ní pálọ̀ tí bá ríṣẹ́ tí wọ́n ń ṣe tá a bá bẹ̀rẹ̀ sí ní máa sọ bẹ́ẹ̀ kí wọ́n lè máa túbọ̀ máa ṣe dáadáa sí ìgbà tá a bá ṣètò fún wọn ní ibi tó bá kù díẹ̀ káàtó àwọn kan máa rí wípé àkílódé tẹ̀ ń takò wọn kílódé tẹ̀ ń bá wọn sọ̀rọ̀ á ní láti bá wọn sọ̀rọ̀ torí wọ́n wà ń bẹ̀ láti ṣojú wa ni àwọn ibi tó bá kù díẹ̀ sí kùdìẹ̀kudẹ tó bá kù á sọ so wọ́n á lè ṣe amendment wọ́n á lè túṣe á kò ní dákẹ́ ká máa wò wọ́n níran ibi tó bá kù díẹ̀ sí á sọ èyí tó bá ṣe tó bá da á sọ Elédùmarè á sì bá wa ràn wá lọ́wọ́ gbogbo wa pátápátá ẹ̀yẹ́ ni ẹ wá nílé lóko àtìlẹ́yìn odi Àṣàkẹ́ TV show ẹ ṣeun gan ni àbá mi àpadà wa ẹṣẹ̀ wá dé ó dá o á pàdé tó bá di alẹ́ ní 10 o'clock ní orí ètò wa lórí YouTube Facebook nìkan la ṣe báyìí ká ní pàdé ayọ̀ ire o ire kàǹkà bye for now ẹ ṣeun.